ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé ààrò ò ní jò bá ò bá fi iná sí i o ò ṣáàgì lọ́gbẹ́ o ò tàkùrọ̀ lọ́fà o wá dèdí ọ̀pẹ ògbẹ́nu òkè ọ̀fẹ́ ló ṣe bí yóò máa ro sí ẹ lẹ́nu ká ti ṣubọlẹ̀ kárò di ebè ní ìgbìyànjú àgbẹ̀ ìrànwọ́ Elédùmarè ní kíṣu ó ta bọ̀kùàbọ̀kùà nítorí náà bó o bá jókòó sí kọ̀rọ̀ yàrá rẹ tó ń béèrè ìrànwọ́ lọ́wọ́ adániwáyé mo fẹ́ kó o mọ̀ pé ó ní ohun tó o máa gbé dání tí àánú Elédùmarè máa wá ràn mọ́ ẹ lọ́wọ́ bá ò bá gẹ́ṣin ní kẹ́ṣẹ́ ẹṣin ò lè ré sá o mọ̀ dáadáa pé bó o bá ti gbé ìgbésẹ̀ ayé rẹ ò lè lẹ́sẹ̀ ńlẹ̀ nítorí pé èèyàn tí ò ṣe kò ní í jẹ bó bá sì jẹ kò ní í yó Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ọ́ ṣe àmín.